olórí. Wọ́n mà ti wá pa bàbá o. Báwo ló ṣe ṣẹlẹ̀ mà? Iwájú ìta náà jókòó sí níwájú ilé o. Torí wọ́n lọ Àkúrẹ́ mọ́ ṣe dé náà sí mi díẹ̀ tó ń jókòó síwájú ìta. Iwájú ìta tó ń jókòó sí ọmọ kan wà lọ́dọ̀ wọn pẹ̀lú ìyá patient kan jókòó síbẹ̀ pẹ̀lú ọmọdé ọmọ ọkùnrin kan báyìí. Ó ṣàwọn bí mẹ́rin síbẹ̀. Ni mo ṣe náà wọlé ṣá wọ́n gbọ́ kàkàkà kúkúkú kàkàkà kúkúkú. Wọ́n bẹ̀ sí ìrọ̀jò wọ́n dojú ẹ̀kọ́ bàbá àwọn méje. Àwọn mẹ́ta wà lẹ́nu ọ̀nà náà. Kò rán bàbá. Wọ́n gbé oníkan gbé òun sílẹ̀. Wọ́n tún gbé sílẹ̀ bó ṣe múfù ẹ lọ nìyẹn o. Kan tí lọ bí mo ṣe sáfíkà nìyẹn ìkan lẹ́nu mo ṣáà láìka sínú igbó kò mọbi tí mo dúró sí. Ṣé wọ́n yìnbọn sẹ́yìn? Kò dọ́dọ̀ mi o. Wọ́n yìn o. Wọ́n yìn ṣùgbọ́n kò mú mi. Ó tó níbi tẹ́ ẹ gbọ́ déhùn màá farabalẹ̀ play ilé tó kù nínú fọ́nrán yẹn màá play ẹ̀ fún yín. Màmá tẹ́ ń gbóhùn wọn yẹn àwọn ní olórí kábíyèsí táwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni tí wọ́n pa nípa àfọnáfọnṣu ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí. Olórí yẹn lẹ́ ń gbọ́ yẹn wọ́n fi ọ̀rọ̀ wá màmá yẹn lẹ́nu wò. Màmá yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn bó ṣe bẹ̀rẹ̀ àti ibi tó parí sí. Bí màmá yẹn náà bó ṣe yọrí bọ́rọ́ kúrò lọ́wọ́ àwọn agbénipa yìí gbogbo ẹ̀ pátápátá ni wọ́n yànnàná nínú fọ́nrán eléyìí tí mo mú wá yìí. Mo kí yín káàbọ̀ sórí ìkànnì Àdàbà tẹlifíṣàn bó lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ tí yín bẹ̀rùn. Ọdẹ ọdún bí lágbára Ọlọ́run ọba Èdùmàrè ọdẹ gbogbo wa yóò máa dùn ní. Lórí ọ̀rọ̀ kábíyèsí ọba Kẹ́hìndé Fálódùn táwọn agbésùmọ̀mí tí wọ́n pa nípakúpa nípínlẹ̀ Ondo ní kòpẹ́kòpẹ́ yìí. Ẹ rí i pé nígbà tí wọ́n kọ́kọ́ wọnú ààfin kábíyèsí yìí kódà wọ́n ní nǹkan bí aago 6 alẹ́ ní kábíyèsí yìí ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú Àkúrẹ́ tó jókòó síwájú ta kódà wọ́n ní singlet ni kábíyèsí yẹn wọ̀ sọ́rùn tó ní kóun máa gbatẹ́gùn níta níwájú ààfin gẹ́gẹ́ bí kábíyèsí ṣe máa ń ṣe. Wọ́n nígbà táwọn àtìláwí ò fi dé pé ibi mọ́tò tí kábíyèsí páàkì síta ibẹ̀ gangan ni wọ́n kọ́kọ́ lọ tí wọ́n lọ ń ṣí plate number yẹn torí wọ́n ní kábíyèsí yẹn wọ́n cover plate number kábíyèsí yẹn ni. Wọ́n ní wọ́n ṣe ṣí plate number yẹn báyìí náà ti rórúkọ àfi bẹ́ẹ̀ ni pé kábíyèsí yẹn gangan ni wọ́n wá. Bó ṣe ń wọnú ìlú yẹn ìlú Agamọ wọ́n ní wọn yà sọ́tún bẹ́ẹ̀ ni wọn yà sósì ilé kábíyèsí yẹn ni wọ́n lọ tààrà. Wọ́n ní láti ọ̀kan bọ́n ṣe ń bọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní yin ìbọn lu kábíyèsí tó túmọ̀ sí pé iṣẹ́ tí wọ́n gbé fún wọn àwọn tó rán wọn iṣẹ́ dé tòrótòró iṣẹ́ kan wá pa kábíyèsí yẹn ni iṣẹ́ tó rán wọn iṣẹ́ kan wá yanjú kábíyèsí yẹn ni iṣẹ́ tó rán àwọn agbénipa yẹn. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn mọ́ kábíyèsí wọ́tà àbọ̀n yẹn ò wọlé o kó tó di pé wọ́n súnmọ́ kábíyèsí tí wọ́n bẹ̀rẹ̀ sí ń lé olórí tó ń fi ìdí ìbọn tí wọ́n bẹ̀rẹ̀ sí fi ń fọ́ orí kábíyèsí kó tó di pé gbogbo ọpọlọ kábíyèsí tú síta yànnàyànnà. Ìṣẹ̀lẹ̀ lè ó bà nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin yẹn mi máa bá ń comment kí wọ́n bá mi like kẹ́sì máa bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síaṣíà ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bá mi bó káàkiri tààràtààrà kó bá tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Gbogbo ṣùgbọ́n káre fún alàgbà Máyégún Akéwì torí àwọn ló ní fọ́nrán tí mo mú wá yìí mo kàn ní mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa náà ni kẹ́yìn náà jẹ ìgbáládùn fọ́nrán eléyìí torí wọ́n láǹfààní láti lọ síbi tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n ń fi ọ̀rọ̀ wá àwọn tọ́rọ̀ ìṣojú wọn kòró wọ́n bẹ̀rẹ̀ sí ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lọ́kọ̀ọ̀kan léjèèjì. Bàbá Máyégún mo kí yín àgbà yín ó dalẹ̀ o ẹ ṣeun ẹ kúṣẹ́ takuntakun àmọ̀rírì yín. Ẹ̀yin mi ẹ wá ń comment ẹ bá mi comment kan láì kẹsì máa pín fọ́nrán ìkáàkiri láì dé ìnà pẹnu ẹ jẹ́ ń yí kínní sókè kẹfà balẹ̀ wá gbọ́ gbogbo kúlẹ̀kúlẹ̀ bọ́rọ̀ ẹ ti ṣe jẹ́ gan ní pàtó ẹ ṣeun ẹ má yí kúrò ń bẹ̀ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà ẹ kú kalẹ̀. Ọjọ́ tí kú ó já wọn gbà yìí wọ́n tún ń ṣàánú lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ tá a sì fìdí ẹ̀ múlẹ̀. Ẹ̀yin tèmi dáhùn gbẹ́tò yìí mo ń sọ̀rọ̀ nípa kábíyèsí ọba aláyélúwà ọba Ògà tìlú Àgàmọ̀ bàbá tí wọ́n ń pè ní Kẹ́hìndé Fálọdún ọba dáadáa ọba alálùbáríkà gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ tá a sì fìdí ẹ̀ múlẹ̀. Kábíyèsí ọba Kẹ́hìndé Fálọdún wọ́n ṣẹ̀ṣẹ̀ tìlú Àkúrẹ́ wọlé dé ni níbi aago bíi 6 àrọ̀lẹ́ díẹ̀ bàbá wa bọ́ wọn ayanṣọ́lẹ̀ singlet wà lọ́rọ̀ nídìí wọ́n jókòó sí ẹnu ìta níwájú ìta níbi tí wọ́n ti máa ń gbafẹ́ lójijì
làwọn agbẹ̀yìn pàdé o. ìgbà tí wọ́n sì dé wọ́n dé tìbọ́ntìbọ́n wọ́n dé torótoró. ẹ ti mọ bí àwọn fíìmù torí àwọn ọta àbọn táwa bálẹ̀ ń bẹ̀ ńgbà táwa débẹ̀ bí àwọn ọta àbọn fíìmù àwọn Jackson tá a máa ń rí yẹn ni torí wọ́n ní mímọ́ ohun tó máa ń pe kínní yẹn àwọn búlẹ̀tì tí yẹn máa ń gbé kọ́rùn láì ṣe pé yẹn ń lo ojú ogun ni wọ́n gbé wá ká bàbá mọ́lé. wọ́n ní má ṣe rí bàbá lọ́ọ̀kan báyìí wọ́n lọ rèé wo plate number mọ́tò bàbá pé torí bàbá cover plate number yẹn wọ́n ṣì wò wọ́n rókọ tí wọ́n wà tó wà lára rẹ̀ àtọ̀ọ́kàn yẹn náà ni wọ́n ti yìnbọn fún bàbá kóbá. wọ́n yìí kíní kò wọlé gbogbo wọn bẹ̀ sí èèyàn 10 ni wọ́n ní wọ́n wá gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ gbogbo wọn dojú ìbọn kọ bàbá. báwo lọ̀rọ̀ náà ti lọ báwo ni wọ́n ti pa kábíyèsí ọba aláyé náà àwọn wo ló wá ṣiṣẹ́ yẹn wá lórí ọ̀fẹ́ àti bó lórí sọ̀rọ̀ kí lèmi àti olórí sọ ẹ jẹ́ àjọ gbọ́. olórí. wọ́n mà ti wá pa bàbá o. báwo ló ṣe ṣẹlẹ̀ mà. iwájú ìta náà jókòó sí níwájú ilé o torí wọ́n là Àkúrẹ́ bọ́n ṣe dé náà sí mi díẹ̀ tó ń jókòó síwájú ìta iwájú ìta tó ń jókòó sí ọmọ kan wà lọ́dọ̀ wọn pẹ̀lú ìyá patient kan jókòó síbẹ̀ pẹ̀lú ọmọdé ọmọ ọkùnrin kan báyìí ó ṣàwọn bí mẹ́rin síbẹ̀ ni mo wọlé ṣá wọ́n gbọ́ kàkàkà kúkúkú kàkàkà kúkúkú wọ́n bẹ̀ sí ìrọ̀jòdó wọ́n dojú ẹ̀kọ́ bàbá àwọn méje àwọn mẹ́ta wà lẹ́nu ọ̀nà náà kò rán bàbá wọ́n gbé oníkan gbé òun sílẹ̀ wọ́n tún gbé sílẹ̀ bó ṣe lùfù ẹ lọ nìyẹn o kan tí lọ bí mo ṣe sáfíkà nìyẹn ìkan lé mi mo ṣáà láìka òsínú igbó kò mọbi tí mo dúró sí. ṣé wọn yìnbọn sẹ́yìn. kò dọ̀dọ̀ mi o wọ́n yìn ṣùgbọ́n kò mú mi wọ́n ṣe lọ nìyẹn tó ṣàn fá lọ́mọ bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ sẹ́ni tó jáde sí mi o torí wọ́n ṣe ń rọ̀gbọ̀ ìbọn wọ́n ṣàfọ́ nǹkan mórí ẹ̀ pẹ̀lú ibi ikú ẹ̀ wọ́n ti pákó o. ẹ dúró ná irú àwọn èèyàn wo ni mà. wọ́n ní káyì kẹ́kẹ́kẹ́kẹ́ èdè tó ń sọ nìyẹn o èdè tó ń sọ nìyẹn o. kò sí bàbá ò kì í jà kò sí wọ́n tiẹ̀ kí ká yẹn. àwọn kan du ilẹ̀ ń bẹ̀ yẹn nígbà kan báyìí ṣé kò sí àwọn èèyàn tó bóyá ló àwọn. irọ́ kò sí sa. àwọn méje ló wá kò sí àwọn méje níwájú ilé ọ̀dọ̀ wa ọgbọ́n 3 níwájú palace ó ṣe 10 wọ́n ti pákó o. gbogbo bọ́tá yìí sí wọn kò ràn wọ́n. kò tiẹ̀ rán kò rán rárá kò rán o. ẹ wá ní wọ́n fọ nǹkan mọ́ wọn lórí. bẹ́ẹ̀ ni wọ́n fọ nǹkan mọ́ lórí o gbogbo orí wọn ti wú gidi ó ti wú o. wọ́n ti fọ nǹkan mọ́ lórí o. wọ́n sì wà ń lé báyìí wọ́n ti tẹ̀wọ̀n sí palace. àánú bàbá ṣe mí o. àbọ̀lórí kan mo bá sọ̀rọ̀ yìí. èmi ló ń sọ̀rọ̀ náà sa olórí ló ń sọ̀rọ̀. kò sẹ́ni tó jáde gbogbo ìgbà yẹn mọ́. kò sí o bí bọ́ ṣe dún kàkàkà àwa wẹrẹ ló wà ń lé wọ́n ti target kò yé mi o wọ́n ní wọ́n ti ẹ̀kọ́ gidi ìnà ìta gbólúgan wọ́n tó máa bọ̀. bẹ́ẹ̀ ni. ẹ̀rọ náà ṣé wọ́n gbé ẹlòmíì lọ. kò sẹ́ni tán gbé kò tiẹ̀ sí kò sí. ẹ̀yà tẹ̀ wájú àwọn ọmọ kéékèèké kan wà lọ́dọ̀ bàbá nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ àwọn ọmọ yẹn wọ́n sí lẹ́gbẹ̀ẹ́ bàbá o ṣùgbọ́n àwọn kan wà wọ́n ń bá àwọn èèyàn gún àgbo lẹ́kùlé àwọn kan náà wà ní àrọ́wọ́tó bàbá kí ló ń tó wá ṣẹlẹ̀ kí làwọn ọmọ wọ̀nyẹn rí ó ń bọ̀ ẹ jáde gbọ́dọ̀ lẹ́nu àwọn ọmọ wọ̀nyí ná. ọmọ ìlú ṣé ọmọ ìlú ni. rárá ọmọ ìyàwó bàbá. ọkọ ọmọ ìyàwó bàbá ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ìlú yìí báwo ló ṣe ṣẹlẹ̀ ṣe pé ìbọlẹ̀ wà ń gbà yẹn. àná yẹn ibi báyìí mo ti kúrò bàbá jókòó síbí mo fẹ́ lọ ra báṣù níta wọ́n wá ní kí n mú álọ̀mù tó fẹ́ fi ṣe bá kábíyèsí ṣe kíní ọbẹ̀ wọn mo wá ṣe dé mo tiẹ̀ wá ń ta àwọn èèyàn wá gba bẹ̀rẹ̀ délé wọ́n gbà Déníyì ó jókòó síbi abẹ́gi yẹn ó ń tẹ fún èèyàn kan tiẹ̀ lọ sọ́dọ̀ Déníyì tó ní kó stand up ó ṣáà ibi tí mo wà ní òun wà níbẹ̀ yẹn ó tẹ̀ ṣe kọ́ǹkì bọ́ Déníyì wá sá ó sá dé bí bó ṣe sá yẹn náà èmi náà tí mo sá tí mo wá wà níbi tí mo wà ń bẹ̀ yẹn nǹkan tí mo wá ṣàgbọ́ wọ́n wá ti mú kábíyèsí kan ṣàna kábíyèsí bẹ̀rẹ̀ mo ní dídùn kábíyèsí tó ṣàṣe gbà move gbà èmi mi ti ẹ̀ mọ̀ pé kábíyèsí ni mo ti àpò bóyá ó ní èèyàn kan tó wá mú bíbà ẹni mọ̀ pé kábíyèsí náà mú lọ ìgbà tí ìbọn yẹn ṣáà ti pọ̀ jù tó wá dún pápápá mo ṣáà sá lọ ilé ẹlẹ́kẹta ni mo wá sá lọ tí mo wá lọ dúró sí ìgbà tí mo wá rí sí gbogbo ibi ṣáà ti dá èèyàn kan wá kọjá bàbá yẹn jẹ́ bàbá rẹ̀ mú ó wá kọjá bó wá ṣe kọjá mo wá ní mọ́mì pé bàbá rẹ̀ mú ti kọjá
àwa bọ́ta bá wa ṣe bọ́ta wá sílé àrí bàbá aṣáà ti ń pè pé wọ́n ti gbé bàbá lọ àrí bàbá o àwa wà níbẹ̀ yẹn bá a ṣe wà ń bẹ̀rẹ̀ délé ni àwa rí máa kan tó gbé school bag ó wá ń bọ̀ àwa ní ibo ló ti ń bọ̀ àwa ní ṣé ó bá wa rí àwọn kan báyìí pé wọ́n mú kábíyèsí ó ní òun rí èèyàn kankan àwa ní ibo ló ti ń bọ̀ lálẹ́ ó wá ní òun ti oko ń bọ̀ àwa ní ṣé tẹ̀yìn ló toko ń bọ̀ bàbá Rẹ̀mí yẹn ṣàbẹ̀lẹ̀ lọ́wọ́ pé ṣé máa yẹn mi rírí bàbá yẹn ṣàbẹ̀rẹ̀ pé ṣé ọmọ iṣẹ́ èèyàn bélébélé ni ó wá ní ẹ̀ pé tó bá èèyàn bélébélé ṣiṣẹ́ mo sì gbàgbé orúkọ tó pé ó wá ní ẹ̀ ó ní òun ni ó wá ṣàlọ́ ìgbà táwa máa dé níbẹ̀ òkú kábíyèsí la wá bá ń lẹ̀ lẹ́jẹ̀ ti bo lálẹ́ yẹn mi ìmọ̀ orúkọ èèyàn tó béèrè pé ibo ló ti ń bọ̀ pé ṣé ọmọ iṣẹ́ èèyàn bélébélé ni bàbá Rẹ̀mí. ṣó lẹ́ni tí kábíyèsí àti ẹ̀jọ̀ ń jà tẹ́lẹ̀. kábíyèsí wọn ń jà kábíyèsí mi gbọ́ pé kábíyèsí báyọ̀ kankan jà. torí àwa gbọ́ pé wọ́n láwọn kan ti sọ rí pé wọ́n ti pẹ́ jù lórí ipò ọba ìwà mọ̀ bóyá láwọn àti àwọn kan tó jọ ń. lọ́rùn mi ìmọ̀ ń pẹ̀ yẹn. ta ni ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ obìnrin kan wà lẹ́gbẹ̀ẹ́ bàbá lánàá. ó wá tọ́jú ọmọ ẹ̀ bíbá yìí. ó ń dà báyìí. ó máa wà nílé bẹ̀ yẹn. ṣe mọ́. ìyá àbó ti lọ ìyá Ayọ̀. torí òun gan ni ó rà pé ó ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ rúru fún bàbá tí bàbá ń sọ̀rọ̀ ògùn fún lọ́wọ́. pé kó má máa ra pamọ́ pé bàbá ni wọ́n mọ̀ pé owó ló ṣe pé wọ́n á ṣe fún pé kó lọ ra kan bélébélé wá wọ́n á ṣe fún pé lọ ra kan bélébélé wá. kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí. Fatima. kí lórúkọ yìí. Adéníyì. báwo ló ṣe jẹ́ sí kábíyèsí ọba Àgàmù. ọmọ ẹ̀gbọ́n wọn ni. ọmọ ẹ̀gbọ́n wọn. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ìlú yìí báwo ló ṣe ṣẹlẹ̀. ní alẹ́ àná èmi kan mo wà níta ní abẹ́gi ní ọ̀dọ̀ wa bẹ́ẹ̀ so mo tẹ̀ fóònù mo tẹ̀ rí àwọn pípẹ́ tó jáde sí mi bíi méje ni wọ́n tó jáde sí mi wọ́n sọ pé àwọn dáa rẹ̀ wọ́n sọ pé kí mo ṣe pé mi jalè mo tẹ̀ sọ pé kí súnmọ́ ọkùnrin wojú wọn ládàá bí ẹnìkan ní wọ́n ṣe gbé bọ̀ ní bó ṣe kúrọ́ọ̀kì bọ̀ yẹn bí mo ṣe jápa nìyẹn yẹn sì máa gbé wọn tó gbà sí ìbọn bẹ̀ sí ìbọn yẹn sí ẹ. mi tẹ̀ bá ṣe lọ́yìn sí torí ìwádìí mo ibi tí mo sálọ mo fèsì ní pé. ta ló ń jẹun lọ́wọ́ tán ní pé kó gbóúnjẹ ẹ lẹ̀ tó lóun lè gbóúnjẹ òun lẹ̀ lára. èèyàn patient ti kábíyèsí tọ́jú bí. ok so ìgbà yẹn náà mo wá sá lọ so mo wá padà gbọ́ ìgbà tí mo wá padà jáde síta àwọn pípẹ́ wọn wá ti sá lọ so bí obìnrin kan ṣe ti ọ̀nà ìtàgbélúgbọ̀ mi wọ́n wá sọ pé wọ́n pa obìnrin kan sí alẹ̀ ní ibẹ̀ yẹn ká tó débẹ̀ òkú kábíyèsí la bá ń gbé. àwọn àforíjì kí lórúkọ ẹ. Òjó báwo ló ṣe jẹ́ sí kábíyèsí ọba Ọ̀gá ti Àgàmù ń bí. ọmọ ìyàwó ni. ọmọ ìyàwó wọn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní alẹ́ àná báwo ló ṣe ṣẹlẹ̀ mo fẹ́ kó sọ̀rọ̀ sókè o. mo bá Bádé àbúrò mi ọmọ mo bá ṣàṣàmẹ́tì bí bàbá ṣe pè mí mi kọ́kọ́ gbọ́ ẹ̀gbọ́n ẹ̀ wá pè mí mo ṣe wá sọ̀dọ̀ bàbá nìyẹn bàbá wa ní pé wọ́n pè mí pé mi dáhùn wá ní ẹ̀sà mi gbọ́ ni wọ́n á fún ẹ̀gbọ́n ní Samsung wọn pé wọ́n bá wọn kàn bẹ̀ kọ́ wọlé torí kàn wọ́n ẹ̀gbọ́n ìmọ̀ mo dá ìfàn yẹn tó ń sẹ́ndì ó fàn sí bàbá láti outside ni. ok wọ́n máa ń dáfá. mo ṣe ìfàn yẹn láti outside ni ìgbà tó wọ́n á pè bàbá wa nítorí ó mú ètùtù bàbá wa ṣàlàyé fún wọn bọ́n ṣe tó kàn sí bọ́ọ̀nù ẹ̀wọ̀n kọ̀ tẹ̀ kò tó bí 2 minutes náà sí kọ́ mi wọlé pé bàbá ṣé èyí lílé bẹ́ẹ̀ mi torí wọn gbé sí àsìkò mi mọ̀ bí ìwà náà sọ àbí èdè wa mi bàbá ṣàní wọn wà lé kò tó bí gbogbo ẹ̀ tó bí 2 minutes 3 minutes mo kọ́kọ́ rí ẹ̀gbọ́n ìyẹn ọ̀gá lẹ́nìí wọ́n sábẹ́lẹ̀ mo wá sọ fún bàbá pé ẹ bá fẹ́ àbọ̀wọ̀ lọ́mọdé fún kọ́tí ń ṣẹlẹ̀ ta bọ̀wọ̀ dà fún wọn tètè kíyèsí mo ṣe wo ẹ̀bẹ́lẹ̀ làwọn yẹn ṣe jáde bí àwọn mẹ́rin mo yẹ sí pé nàbà bàbá pé nàbà mọ́tò wọn torí bàbá bò wọ́n sì tẹ̀yìn wọ́n ṣe wò rárá wọ́n ṣe yìnbọn síbí nìyẹn. wọ́n yìnbọn sí ọ̀dọ̀ bàbá wọ́n mú wa wọ́n ní ká di aṣọ wọn mú ìwọ̀n àti ẹ̀gbọ́n àti àpéṣẹ̀ tí wọ́n bí wọ́n ní ká di aṣọ wọn mú ìgbà tó wáyá tó ti dé abẹ́ igi bí bàbá ní ká máa lọ ká máa sá lọ. bàbá tí wọ́n wá yìnbọn sí bàbá yẹn bàbá ní kẹ́ di aṣọ wọn mú bàtẹ́ wá di aṣọ wọn mú ṣé àwọn yẹn wọ́n wá dáwọ́ ọ̀bọ̀n dúró. wọ́n yìn lọ ní o wọ́n dúró. wọ́n máa yìn tó bí mélòó. wọ́n yìn tó níbi sport wọ́n yìn tó 20 bullet. wọ́n yìn. tó yìn sport. ìtàn kò bàtọ́ kan lára yín. kò sẹ́ni tó. ìgbà tẹ́ wá sá fún bàbá tẹ́ wá tí bàbá ní kẹ́ sá kúrò mẹ́kẹ́ sá kí ló wá ṣẹlẹ̀. mo sá lọ sínú gbé ìgbà mo ti ń dùn. àtẹ́gbò ti wà lẹ́sẹ̀ yìí. inú gbó ìyìn ibẹ̀ mi ṣá jáde sí ọ̀hún yẹn. kí ni wọ́n wá padà rí. tọ́nẹ́sì ìgbà tí ẹgbẹ́ ti dá tàwa jáde ẹnìkan wá jáde mẹ́ mo wá sọ pé òun rí obìnrin kan pé wọ́n pa sílẹ̀ mo ká lọ débẹ̀ wọ́n rí pé kábíyèsí ọba Àgàmù ni. ọlọ́run àforíjì wọn kí lórúkọ ẹ lẹ́ẹ̀kan sí. Òjó. kí lórúkọ ẹ. orúkọ tèmi ni Fálọdún Adélẹ́yẹ Martin. báwo ló ṣe jẹ́ sí bàbá. ọmọ bíbí inú kábíyèsí ni mo jẹ́ èmi dẹ̀ ni ọkùnrin wọn níbi kejì ipò kẹrin mo dẹ̀ yàn sí lọ́dọ̀ wọn. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá rẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀.
lóòótọ́ ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ mi ìsìnlé torí mo wálé ní last January mo ṣe kúrò ní mo wà ní Ìkàrẹ́ ní school lákùngbà bọ̀ wọ́n ṣe pè mí lálẹ́ àná ní price around 7:17 ní àbúrò màjí ó ní wọ́n wá kidnap kábíyèsí nílé láwọn Fúlàní mo jẹ́ pé olórí ní wọ́n ti bá gbé kábíyèsí fún wọn gbé wọn lọ sí ọ̀nà ìta níbi oríta bẹ̀yẹn létà wà tó máa padà pè wọ́n padà again wọ́n ní kábíyèsí ti jọ́nà wípé pé wọ́n ti máa kọ́ wọn làkàn mọ́ wọn lórí sáà lè gbà ọ̀ mo ṣe dé bí àwọn kan tí kábíyèsí ti sọ fún mi tẹ́lẹ̀ bó ń ṣẹlẹ̀ ní community ní personally mo lè affirm ẹ pé ikú dáàdì mi wà látara ìta from this community from his family and from the other family ni ikú ẹ̀ ti wá because iṣẹ́ tó ń ṣe is like more or less of assassination. But ṣé nǹkan tí o wòye báyìí ṣé bàbá rẹ ń bá àwọn èèyàn kan jà tẹ́lẹ̀ ni. kábíyèsí ò bá wọn jà rí tí mo ti mọ̀ láti kékeré wọn bá wọn jà. àwọn wo ló wá ń bá wọn jà. one from my family àti family mi wọ́n jọ ní ìṣù dáadáa. orí ìṣù wo. wọ́n ní ìṣù lórí oyè ìgbà kan. oyè báwo. oyè ipò ọba tí bàbá rẹ wà. tí tán wà. ó ní mo gbọ́ rí pé wọ́n ní bàbá rẹ ti pẹ́ jù lórí àlééfà. bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ni. ó yẹ kí bàbá rẹ ti kú kan ti ṣígbá wọ́n ti papòdà. wọ́n nínú fámìlì yìí náà ló sọ bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ láti mi sọ fún náà pé àbúrò wọn kó wá bá wọn sọ pé wọ́n ti pẹ́ lórí rẹ̀ pé moreover òun náà tó jẹ ipò ọba yìí láti sinú àwọn á sọ fún wọn pé gbogbo nígbà tó jẹ́ pé family Fálọdún ni wáyé pé ṣèbí ó yẹ kí a jọ fọwọ́sowọ́pọ̀ nígbà tó wà lórí kájọ ṣèlú kó da kára ìta máa rí àárín wọn lóòótọ́ ará ìta náà ó wà náà tó ń gbógun páwọn náà fẹ́ jẹ ipò ọba yìí náà dáadáa nínú ìlú yìí náà ìgbà kan náà tán pín ìlú sí méjì tán ní àwọn kan jẹ ọba ìsàlẹ̀ pé kábíyèsí ọgán jẹ ọba òkè tán nínú ìlú Àgàmù ọba kan làwọn mọ̀ ọba kan náà dé ládé nílùú Àgàmù bẹ́ẹ̀ ni sọ àwọn kan kóra wọn jọ. bẹ́ẹ̀ sàn pé àwọn ní ọba ìsàlẹ̀. mo tún gbọ́ pé wọ́n lẹ́gbọ̀n bàbá rẹ̀ gan pé wọ́n agree pẹ̀lú bàbá yín. wọ́n agree sẹ́yìn láti 2011 àti 2011 yẹn ọ̀rọ̀ yẹn wọnú family crisis community crisis pẹ̀lú chieftaincy matter náà ni mẹ́ta yẹn papọ̀ sójú kan. àpẹẹrẹ wo ni wọ́n ti máa ń rí sẹ́yìn nínú ìlú tó fi rí pé lóòótọ́ dà kún gbógun ti bàbá rẹ̀. ìgbà kan ọ̀nà fún ọ̀dẹ̀ wọn tán lè dìde fún bíi 3 months 3 days and 3 weeks nígbà yẹn bẹ́ẹ̀ ní 2011 àwọn méjìlá lè dúró tán tí kẹrin gbà yẹn pẹ̀lú ìyàwó ogun olórí Adéṣẹwà ti tòun dún yẹn àwọn méjìlá wọn bí ọ̀tá tẹ́kẹ̀ ogun gbà yẹn tó sí àwọn ọmọ kọ́ṣẹ́ bàbá family rẹ̀ late person bisaka family kọ́ náà fún àwọn ẹ̀kẹ́ wọn ló tún wá tán fún kábíyèsí ní àwọn kankan tó máa lò dáwọn kan náà mú nǹkan wá gbà tí dáàdì ní pé àwọn ò lè lò but before that issue pé wọ́n tó sick yẹn nígbà yẹn wọ́n náà ti poison bread kan náà wá gbà yẹn ìgbà mo wà secondary school I was in JS3 then. àwọn wo ni ara tàbí. àlejò kan ló gbé wá but dáàdì ní àwọn fámìlì pé kì í ṣe ara àlejò yẹn gangan ló dìdì ní bread yẹn pé family ló send bread fún gbà yẹn that was 2010 2011 yẹn náà ni. wọ́n náà ti wá máa ń dògún lẹ̀ bí báyìí tipẹ́tipẹ́. ṣe òótọ́ gidi ni original òótọ́ ni lọ́wọ́ ìgbà tó wà káwọn kan rí tó wá dògún lè yé. dáàdì mi ti rí ẹ̀kan rí ta lé tó drop bàtà ẹ̀ síbi oríta wájú ọ̀dọ̀ wọn rí báyìí tí kábíyèsí mú bàtà yẹn gbà yẹn. ṣé family yín náà ni. kábíyèsí ní family wa ní tọ́jọ́ yẹn mo rántí pé àjọdá fa ìlú fáwọn kan lọ gbé ètùtù yẹn sí oríta àwọn gbé lọ ariwo tí mo gbọ́ níta yẹn ni a fi tẹ̀lé wọn ẹni drop bàtà kábíyèsí yá dárúkọ yẹn tó ní bàtà yẹn gbà yẹn ó yẹ ní báyìí ló ní bàtà. láì ṣe pé kábíyèsí rí. kábíyèsí tí wọn bá rí yẹn wọn ní sọ pé wọn rí nǹkan kan tí kábíyèsí ò bá kọ fún rí nǹkan wọn sọ pé wọn rí kábíyèsí yẹn sọ pé if dókítà bá rí nǹkan gan kábíyèsí máa rò pé ẹ fi lórí ilé yí padà ni kábíyèsí bá kí wá sí tó lè sọ̀rọ̀ pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ ọ̀pọ̀ ó ti pẹ́ gan ó ti jẹ́ nǹkan tó ti kọjá nǹkan tán lè mú pa wọn. ṣé lóòótọ́ ni wọ́n wá ń Janet yín gbé. lóòótọ́ ni wọ́n ń Janet kábíyèsí gbogbo wa náà dẹ̀ máa ń gbálẹ̀ kùn wọn. wọ́n máa ń ja evidence ìwà ń bẹ̀ gan tán ìjà òfin tí mo wà ní January. wọ́n máa ń ja wọn luvas wọn sliding ni wọ́n á yọ sliding kìíní ni wọ́n á yọ láti máa pé wọ́n ṣí window wọ́n dà nǹkan sílẹ̀. wọ́n dà òun lẹ̀ sí. bẹ́ẹ̀ ni ọ̀tọ́jọ́ ni kì í ṣe pé bí láti mi fi àṣẹ àyè sọ. kí làwọn kan ní ìtòtún rántí. ọmọ rántí ni pé láti máa sọ fún wa dáadáa pé láti kékeré tóun ti jẹ ọba ni àwọn ẹbí àti àlùtàn ti jẹ́ kóun gbádùn ipò tóun wà pé àbá wọn dẹ̀ máa kún yàn pé orí tí àbáwọn ṣe títí fún wọn nìyẹn wọ́n fẹ́ fi pátí tí wọ́n fi rí pa wọ́n fi gba ojúlówó wọn làwọn náà tí wọ́n tún mú wá yìí ni àwọn ìlú àti ẹbí. bàbá yín fọ́ lójú. ogun ìlú náà ni. ó dàbí bàbá yín mo gbọ́ pé wọ́n fọ́ lójú fún 25 years. bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ sì máa ń dá ifá wọ́n ṣe fọ́ lójú. ọ̀dẹ̀sí wíta ìlọ papọ̀ wọ́n dárúkọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí wàá ṣe gbọ́ tán bẹ́ẹ̀ bàbá yín. torí mo bá wọn lò fún wọn bí mí náà ti tó wọn èyí ẹ̀ tán bí mi làwọn náà ṣẹ̀kù àwọn dẹ̀ ní olówó mi. ìyẹn bàbá yín. bẹ́ẹ̀ni. so bọ́rọ̀ ṣe wá rí báyìí àwọn wo lè wá fura sí. wọ́n ní ti fura sí ogun yàn la fura sí torí tí kú lè bá pa ni tòde ò lè pa ni èmi mọ̀ pé ẹbí mi àti ẹbí kejì tọ́jọ́ jẹ́ tẹ̀gbọ́n-tàbúrò Fálọdún náà àwọn méjì ló kọ bá àpapọ̀ tán pa kábíyèsí tán sí kábíyèsí torí kábíyèsí ń ṣèyàn tíyàn kan lè kì mọ́lẹ̀ ní ọ̀rẹ́ yẹn
bàbá rẹ ti lò tọdún mélòó lórí ipò ọba. láti mi jọ wá ní 1992 march 3rd náà lábẹ́ àwọn 30. Ọlọ́run wá tú àṣírí àwọn amòòkùnṣìkà yẹn. àmì ìṣẹ́gun orúkọ tèmi ní Fálọdún Adélẹ́yẹ Martin ọmọ bíbí ìlú tìrẹ̀lẹ́ ọ̀gá. ó wá ní ọmọ kan tó jẹ́ pé ọ̀rọ̀ bí àwọn èèyàn wọ̀nyí ti wọlé gan-an ó yé ó sì ní wọn dáadáa. ọmọ yẹn lẹ fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ yìí. Kí lorúkọ ẹ̀? ọkọ mi ni Abbas. Ká máa sọ̀rọ̀ sókè o. ọkọ mi ni Abbas Adéyẹmọ. Ìlú wo la wà yìí? Àdàmọ̀. Ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ níbí, báwo ló ṣe ṣẹlẹ̀? ó ṣẹlẹ̀ ní gẹ́gẹ́ dédé aago 7:20 ní ìrọ̀lẹ́. bàbá jókòó sí ìta níwájú ta. Ta ni bàbá? Ọbáfín. Ok. Ìyẹn kábíyèsí alága. kábíyèsí alágàmọ̀. mo lọ sísàlẹ̀ ọba pè mí ní Ọmọládọjà wá ń bí tọwọ́ Ọmọládọjà ní ọmọ pè mí tó yà Ìbàdàn mo ti wá. wọ́n ní Ọmọládọjà wá ń bí o. wọ́n ní Ọbáfín àbá mo ti lọ bá wọn. wọ́n ní dó ọ̀rọ̀ wa mo dó sẹ́gbẹ̀ẹ́ wọn bẹ̀ wọn. bí ti pé patient kan náà wà lẹ́gbẹ̀ẹ́ wọn mo tó dé sí ọ̀dọ̀ wọn. Ìyẹn àwọn tí kábíyèsí ń tọ́jú. ìyẹn náà bàbá ní Òjó wọ́n ti ẹ̀ pariwo Òjó lẹ́ẹ̀mẹ́ta pé Òjó Òjó kò bọ̀ ìmọ̀ àìsàn pariwo Òjó. bàbá sáré bu pé A ní jòjò. ọmọ Ok. kábíyèsí ó sọ wá di pé Òjó ní bàbá wa nígbà gbọ́ sí etí ẹ̀ di pé tí bá ń pè gbọ́ ariwo mi ní ó sá wà pé ó náà wọ́n síta àjọ̀dún sí ẹgbẹ́ kábíyèsí ní ọba Àgàmọ̀ àjọ̀dún sẹ́gbẹ̀rán kò ju wọ́n méjì kọ́ méjì tán méjì kan pọ̀ Ta pé ló mí ikọ̀? ìyẹn ọba bàbá fún ọba Àgàmọ̀ láti òkèèrè ní tiẹ̀ ní lọ́wọ́ iṣẹ́ wọn sọṣẹ́ wọn fún wọn pé ifá yín mú báyìí lónìí ifá yín dá báyìí ifá yín sọ báyìí lónìí o ìyẹn lọ kọ́ ilé kejì tán wá receive ẹnìkan pè wọ́n ó ní ẹ̀lú ọba fún àṣà bàbá ní ẹ o ṣe wà ń lé ọba ní ẹ mú wà ń lé torí àwọn àlejò ní bàbá pè àwọn àlejò ní bàbá pè ẹni yẹn kò pẹ́ sígbà yẹn èmi àtọmọ Òjó ìyàwó wọn a wà ní ẹ̀gbẹ́ ara wa akọ̀kọ̀kọ́ rí èèyàn kan ó lọ di mọ́tò ó ṣí plate number ọba òpè ṣe ó wo ọkọ yẹn ṣùgbọ́n Ṣé mọ́tò bàbá? mọ́tò ọba Ẹni yẹn lọ bẹ̀. owó ó lọ díẹ̀ Obìnrin àbọ́kùnrin? àwọn ọkùnrin ní pẹ̀lú ìbọn lọ́wọ́ ó ṣe tán bẹ̀ sígbà yẹn akàn rí wọn kọ́kọ́ dàbọn kọ́kọ́ dún níbi abẹ́ mọ́tò wọn dàbọn méjì bẹ́ẹ̀ Àwọn yìí sí. lẹ́yìn síbi tó bá wà ibi táwọn ọba wà gan straight bullet bàbá kan wà bí bóyá kí wọn kọ́ rí bàbá wọn kọ́kọ́ rí bàbá bọ́ọ̀ ṣe wá rí bàbá ẹ wá lọ bẹ́yẹn kan bí ẹni ọba fi ọba náà pé bóyá bàbá ló jókòó síbẹ̀ Ok. ó sọ Ọba fún. wọ́n ní ọba fi àbá Ṣé Yorùbá náà sọ ní? pàṣẹ mọ́ kí ẹnu Ṣé Yorùbá lẹni àwọn tó wá bá yín? kì í ṣe Yorùbá Báwo ni ṣe wá sọ wọ́n bá? di ìmúra wọn Ṣé báwọn ló sọ fún wọn sọ pé bá? ẹ mọ̀ pé normal language ẹ mọ̀ normal bẹ́ẹ̀ ṣe mọ́ kí bàbá ẹni ọba fi Ṣé àwọn tó wá yẹn ló sọ bẹ́ẹ̀? àwọn kan wà ń bẹ Yorùbá wà ń bẹ Haúsá wà ń bẹ bọ̀ bóyá wọ́n sọ wọ́n lè mọ̀ láti ya Haúsá bọ̀ àwọn tó wá ìmúra Haúsá náà kìtì wà tó bójú bomú tó dẹ̀ gbé bọn kọ́rùn bíi ẹmọ àwọn tó gbìlẹ̀ wọ́n tó sí bẹ́ẹ̀tì wọ́n tó sára bẹ́ẹ̀ wákàtí àwọn kan rí Àwọn ni ẹ̀bùn wá fún. Ó ti wá dé ibi pé wọ́n ṣí place number. Wọ́n ti yin straight bullet sí kábíyèsí èmi àtọ́mẹ́ni bàbá wa sọ fún wa pé ẹ̀yàn Ládọjà di singlet mi mú o di aṣọ mi mú iná mú aṣọ bàbá tó singlet ni bàbá wọ̀ ní ayé àná yẹn kò dì mú wọ́n ní Òjó di aṣọ mi mú èyàn Òjó ilé ọmọ náà dì mú ìyẹn bí sẹ́sìn yẹn náà ó di aṣọ bàbá mú ibi táwọn wọ́n kò sáré dàbọ̀ bo àwa tá a tó wò mọ́ bàbá wọ́n dàbọ̀ bo alákòókò Gbogbo yín ti di aṣọ bàbá mú. bọ̀ wọ́n dàbọ̀ bo gbàgbàgbàgbàgbàgbà nígbà tó dẹ̀ kan náà bàbá kan pé ó kọ Òjó ìgbà yẹn pé ìwọ Òjó ní Wọ́n ṣe yìnbọn. bọ́sẹ̀ yìnbọn wọ́n ní Àwọn tó yìnbọn yẹn gbóná dúró sí. wọ́n dúró síwájú bàbá gẹ́gẹ́ iwájú bàbá yẹn dúró sí Ok, close friend yìí o. close ẹmọ ibi abẹ káwọn wà ibi igi yẹn ibi igi tó wà níbí ibẹ̀ yẹn dúró sí bọ́sẹ̀ wá dúró sí ibi igi yẹn Ẹ̀yin sì ti di aṣọ bàbá àti mú. ìdí aṣọ bàbá yẹn náà níyẹn bẹ́ẹ̀ Òjó bàbá ní Òjó ẹ sá lọ o Ládọjà ẹ sá lọ o èmi àti mi wá sàgbà bí bàtà táwọn sàgbà bí bọ̀bọ̀ kan jáde dúró síbi ìkan jáde lọ́wọ́ dúró síbi ìkan tó wá dúró síbi ẹnu ọ̀nà wọn pé kí bàbá má lè wọlé ẹ̀jẹ̀ mẹ́ta wọ́n wá fi àwọn méjèèjì yẹn fìbọn lé mi àti ọmọ ẹ̀ wọ́n fi lé wa lọ tó yẹ pé inú gbọ́n Wọ́n lé yín àbọ̀ yìí sí. wọ́n yìnbọn wọ́n fi ìbọn yín Ìwà àti Òjó. ẹ̀ sí mi àtòjò ó sọ wá ní sọ àwọn àgbà bí wọ́n ti gbà bí ẹ̀mí ló sì bí mo rò pé bó náà ṣe mo sọ wá dóbi wọ́n wá rí pé bàbá ṣe àyájọ́ wọ́n ní ọba àwọn ẹni fẹ́ gbé wọn bàbá wọn sọ pé ọba lè mí ẹ lè gbé mi ó yẹ gbé mi lẹ̀ wọ́n jẹsẹ̀ làlá ọkọ mọ́lẹ̀ àwọn yẹn jọ́ wọn gbé wọn sílẹ̀ wọ́n ti gbé wọn sílẹ̀ wọ́n jọ́ wọn mọ́lẹ̀ Wọ́n dán wọn. èwo tẹ́ ẹ ṣe fi jó Wọ́n kẹta ni mọ́lẹ̀. àwọn tó jẹ ẹni ẹ mọ́lẹ̀ Ó wá ní ẹ̀yin. wọ́n ní ọba lè mí ẹ gbé mi sílẹ̀ ìyẹn jẹ bàbá jẹsẹ̀ mọ́lẹ̀ làlá ọgbẹ̀ àwọn yẹn súnmọ́ dàgbọ́n lulẹ̀ bàtà mi kàtà ọ̀rẹ́ ẹ mọ̀ pé wọ́n ti ní focus centimeter defẹ̀ tó bá wá wọ́n tún sáré dìde padà pẹ̀lú bọn wọ́n tún yìnbọn ìsìn bàbá padà gbàgbàgbà ẹlẹ́kẹ̀jọ́ wọ́n tún fẹ́ gbé wọn bàbá ní ọba lè mí ẹ gbé mi lẹ̀
ọba ìlú ilé mi àní ẹgbẹ́ mi lẹ́yìn bàbá tó dẹsẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n tún ṣubú again ẹlẹ́kẹta bàbá ní ẹgbẹ́ mi lẹ̀ ọba lè mí bàbá náà dẹsẹ̀ mọ́lẹ̀ àwọn yẹn tún ṣubú. bólẹ̀ wà ní gbogbo àsìkò bí mo wà bí ilé mo ti yọjú máa kọjú ẹ máa fẹnu rú. bí ilé mo ti yọjú tó mo ti wá yọjú yẹn wọ́n pe bọ́ wọ́n á lọ́tì àwọn èèyàn mẹ́ta wọ́n kúrò mọ́ ẹsẹ̀ bàbá left wọ́n jẹ́ kán rí bàtà left bọ̀ bàbá ti sáré bọ́ àtòkè tá a ti fẹ́ bọ́ lẹ́yìn bàbá sáré yán bàtà right wọ́n ti sáré bọ́ yẹn náà fi du ara àwọn mẹ́ta ti wá tárí kúrò mọ́ left bí wọ́n ti kó ẹsẹ̀ mẹ́ta wọ́n ti dì mú wọ́n jẹ́ kán ráyè gbé ẹsẹ̀ bàbá fẹ́ bọ́ bàtà. wọ́n ní di left bí wọ́n fẹ́ gbé sókè wọ́n jẹ́ kán rí gbé àwọn mẹ́ta dì mú bó ṣe dì mú yẹn báyìí wọ́n wọ́ bàbá lọ́gbà kan rí káwọn ò rí wọn gbé wọ́n wá wọ́n lọ sí ìsàlẹ̀ yẹn lọ sọ́nà ìta ọba kọ̀wé wọn wá pariwo yìí bá dé ta ló ń pariwo yìí bá dé. ọba yìí bá dé wọ́n ti gbé mi lọ kọ̀wé báyìí wọ́n wá pariwo ṣé ìyún ọmọ wọn náà níṣẹ́ yẹn àìwọ yẹn la kàn gbọ́mọ bọ̀ọ̀kẹ́ tó lọ yẹn pẹ̀lú bọ̀ náà yìí lọ. kí ni bàbá wa sọ ǹjẹ́ ó ní nǹkan kan tí bàbá sọ bóyá àwọn ọmọ ẹ̀kẹ́ wá àbí ẹ dúró àbí ẹ padà wá àbí mò ń bọ̀. wọ́n sọ fáwọn àlejò pé àwọn bọ̀ pé ká tilẹ̀kùn sọ bí àwọn bàbá sọ fáwọn pẹ́ṣẹ́ ìgbà pẹ̀gbọ́n wọn. wọn àlejò tí bàbá ń tọ́jú. táwọn ìlú bàbá ń tọ́jú yẹn ní ká tilẹ̀kùn ìgbà kan ti pariwo ṣeun tán ti pariwo àwọn èèyàn tán wọn bàbá sọ fún wọn pé ká tilẹ̀kùn àwọn bọ̀ padà ìní ariwo nǹkan tán sọ mọ́ yẹn. ìbílẹ̀ wa ti bókun wọn. àbókùn wọn níwájú igbó lẹ́gbẹ̀ẹ́ igbó níwájú ọ̀nà ìta yí bàbá lọ sọ́nà tàgbòlú. báwo lẹ wá bókun wọn. àti bá wọn ti gún wọn ní nǹkan lórí igi orí ẹ̀lẹ́jẹ̀ ti wá dà orí wọn gún wọn ní nǹkan lórí ní agbárí ẹni bá ṣe rókun wọn nìyẹn. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi bò lẹ ṣe rí sí abẹ́rẹ́ ìpínlẹ̀ tún ní agbára díẹ̀ kí ọlọ́run ọba Èdùmàrè kó máa ṣaláàbò ẹ̀ lórí gbogbo wa pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà ìtorí ogun ń ṣẹlẹ̀ lọ́tún ń ṣẹlẹ̀ lọ́sì ń ṣẹlẹ̀ níwájú ń ṣẹlẹ̀ lẹ́yìn lágbára ọlọ́run ọba Èdùmàrè kò ní dé sàkánì yín o ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tọ àdúrà mi kábíyèsí yìí wọ́n ti jáde láyé o wọ́n káyé pé ó dìgbò ṣe ipò wo ni àwọn ìyàwó wọn wà báyìí àwọn ọmọ tó ń fi sílẹ̀ ipò wo ni gbogbo wọn wà kábíyèsí pẹ̀lú bí kábíyèsí yẹn ṣe bó ṣe dira tó àwọn èèyàn ń yin ìbọn sí wọn lára ìbọn yìí ò sì wọlé àmọ́ ọlọ́jọ́ ti dé náà ni ká pé ọlọ́jọ́ ti dé ni kọ́lọ́n bá wa dẹlẹ̀ fún kábíyèsí kó sì bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀ nírì jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín lónìí bó bá tó ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn ẹ̀yin tí ò tí ì fọ́lọ̀ wa àbẹ́ ò tí ì subscribe sórí ìkànnì yìí ẹ dákun ẹ wá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè òun gangan ní ó máa ta yín lólobó ní gbogbo àkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. Múyìwá Adégòkè lórúkọ mi àmì kọ̀mpútà tó bá wù ní ẹ máa pè mí ẹlòmíà ní London ẹlòmíà ní Amẹ́ríkà ẹlòmíà ní Canada àmọ́ ju gbogbo ẹ lọ àní o má jẹ tíìrì o ti sọ̀rọ̀ tí ń lọ nílé ayé sórí ẹ̀dá tó bá wà nílé ayé tí ò gbọ́ ròyìn ó máa ń fi ìyà jẹrẹ ẹni àtìmọ́lé ayé ló wà wo tó bá fẹ́ gbọ́ ròyìn tó fẹ́ gbọ́ bó ṣe ń lọ ní sísẹ̀ntẹ̀lé Àdàbà TV ni o tún nu ẹ̀ sí tó o bá ti sí ń bẹ̀ ó sì ń bì kankan.